Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Wọ́n bẹ̀rẹ̀ o, àwọn wèrè ti bẹ̀rẹ̀ o. Ẹ jọ̀ọ́ o, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ pawọ́pọ̀ ẹ gbà wá ní Kwara State o. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dákun, ẹ pawọ́pọ̀ kábíyèsí. Gbogbo ẹ̀yin ọba àgbàwánlẹ̀ gómìnà, ẹ dákun torí Ọlọ́run. Ẹ dákun torí Ọlọ́run, Yorùbá là wá. Yorùbá là wá o, ẹ dákun. A ti ń gbọ́ nípa odò Ọya. Bàbá mi, Àkànbí ọmọ olódò sledgehammer, jọ̀ọ́ torí Ọlọ́run. Tó bá yẹ pé odò Ọya state ni ẹ fún wa, tó bá yẹ pé gómìnà state ni ẹ fún wa, ẹ dákun torí Ọlọ́run. Jìbìtì ní ń jẹ́ Kwara state o. Jìbìtì ló ń jẹ́ Kwara state. Bó jẹ́ odò Ọya state ẹ fún wa, bó jẹ́ gómìnà state ẹ fún wa. Ẹ fún wa, ẹ jẹ́ a dá dúró o. Ẹ jẹ́ a dá dúró títí tọ́lọ́run ó fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀. Tọ́lọ́run ó fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ nínú Nàìjíríà tó ní kálukú ó fi dúró láàyè rẹ̀. Ẹ dákun Kwara, ẹ bá wa sa sí mẹ́fà. Ẹ bá wa sa, ẹ jẹ́ káwa gómìnà ká dá dúró. Ní kí Ìlọrin má ṣe tẹ̀, ẹ jẹ́ kí Ìlọrin náà dúró láàyè wọn. Àwọn tó wà nínú Ìlọrin ìwà wọn jọba ara wọn mu, kọjọ máa wà lọ́dọ̀ ara wọn. Àwa tá a jẹ́ gómìnà, ẹ̀yin ọmọ gómìnà, ọ̀rọ̀ tí mo wá sọ fún gbogbo wa lálẹ́ yìí kò kí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn. Kírísítẹ́nì lèmi, mùsùlùmí lèmi, oníṣẹ̀ṣe lèmi. Ọ̀rọ̀ ẹ̀sìn kan ló wà nílẹ̀ yìí o. Torí àwọn ọmọ Fúlàní wọ́n ti bọ́ tà báyìí. Mo máa play fídíò wọn fún yín. Kudos to bàbá mi kan tó mú jáde wá fún wa, ó ní Yorùbá wù fídíò tí mo ní máa mú wá fún wọn, ti sẹ́ǹdì ẹ̀ sí mi. Wọ́n ní káwọn táwọn lọ gbáradì. Tẹ́ bá wá ẹni tó ń sọ̀rọ̀ yìí, màá ṣó fídíò ẹ̀ fún yín. Ẹ tẹ́ bá wá mọ orúkọ ẹ̀, ẹ máa wá gbé síta. Kí lorúkọ ẹ̀? Fúlàní ni. Kò ṣe pé wọ́n ní àní tàbí ṣùgbọ́n Fúlàní wà nínú orúkọ ẹ̀. Olóhùn tí ń gbọ́ pé wọ́n fẹ́ pín Kwara sódò Ọya. Allegedly òun gbọ́gbọ́ odò Ọya àtòdò Ọya o àti òkun Ọya o. Ẹ ṣàjọ kọ́kọ́ yà wá pẹ̀lú àwọn pípù yìí ná. Ká dá dúró. Àìṣe kan náà. Ẹ dákun o. Please o, bàbá Tinubu, God bless you. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá wù yẹn ṣeun. Bàbá Àkànbí ọmọ olódò sledgehammer tí ń bá wa bẹ̀ yín, ẹ dákun torí Ọlọ́run. Please ẹ jẹ́ a dá dúró o. Ẹ jẹ́ a dá dúró àìṣe kankan náà o. Lọ́dọ̀ tiwa nílùú gómìnà, mùsùlùmí ń fẹ́ kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì ń fẹ́ oníṣẹ̀ṣe. Oníṣẹ̀ṣe ń fẹ́ ẹni tí ó ṣẹ̀sìn kankan. I am a typical example. Àfáà ni bàbá mi, wòlíì níyá mi, èmi ò sì ṣẹ̀sìn kankan. Spirituality lèmi believe nínú. Adẹ̀jọ́ ń ṣe lálàáfíà. Ìyá mi àtọ̀bá mi wọ́n jọ gbé lálàáfíà dọjọ́ ogbó ni, dọjọ́ kú wọn. Àlàáfíà tayọ̀ lèmi náà fi ń gbé. Ẹ dákun torí Ọláwé pààyàn lọ́dọ̀ wa o. Wọ́n ní ẹ pa ni o, wọ́n ní ẹ pa ni o, àá pa ni o, àá pa ọ ni o, àá rọ́ ní pa ni, àwọn náà ẹ pa ni o. Àwọn ẹsẹ̀ yìí ní gbóná o. Ẹ dákun. Ẹ̀yin Yorùbá Wùyí fans, ẹ máa surprise mi. Mo post orí YouTube mi láàárọ̀, mo ní mi ní sàn kankan o. Gbogbo ẹ̀yin fans Yorùbá Wùyí, mo ní mi ní sàn kankan. Ṣùgbọ́n Elédùmarè ó máa bá mi san yín ní ẹ̀san. Mo ní Elédùmarè bá mi san yín ní ẹ̀san because mo fẹ́ sọ ọ̀kan. Mi fẹ́ sọ anything. Ẹ surprise mi o, láàrin wákàtí mélòó ni mo ti gba 1 kí ni mo gbà lánàá 1.210. Admin ṣe wà ń bẹ̀. Then after that, gbogbo ẹ̀jẹ̀ lọ hide orúkọ yín. Mo orúkọ yín o. Because the more you send the receipts to me, the more send the receipts, the more tí WhatsApp ń gbórúkọ yín wá fún mi. Ẹ má hide orúkọ yín, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, mo mọ̀ pé ẹ fẹ́ ṣe ní anonymously. Mo mọ̀ pé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀. Ẹ fẹ́ káwọn èèyàn mọ̀. Èmi náà tó lóye dárúkọ lánàá, ó ṣe bákan lára mi. But eléyìí
ẹ jọ̀ọ́ màámi Stella mo dúpẹ́ lọ́wọ́ yín gan èèyàn mẹ́ta ni mo ní kán join wa lánàá ṣe mọ̀ pé ìyá tó ń jẹ́ ìyá Stella Ọládélé no Stella bóyá Odélé àbí Ọdẹ́lé lórúkọ wọn kékeré àpò ní màámi àwọn nìkan ni wọ́n ṣe àkáǹtì pẹ̀lú wa ní àná àwọn nìkan ni wọ́n ṣe àkáǹtì àwọn nìkan ni wọ́n dúró tì mí tí wọ́n ṣe àkáǹtì pẹ̀lú wa ní àná àgàgà ẹ̀yin ọkùnrin tá a yàn ẹ̀yin ò tiẹ̀ gbin àwọn obìnrin tí ẹ̀ ń tíráì díẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀ tiẹ̀ gbin ẹ̀dẹ̀ mọ̀ pé mò ń ká lòlò wọ́n ní àròjọ ń sì bá mo lè fẹ́ rojọ́ bá mo lè fẹ́ ṣàlàyé mo fẹ́ sọ pé mo kówó sí màámi Stella ìṣe mo dúpẹ́ ẹ bá pè èèyàn kan gbìyànjú ló máa dá yín lóhùn àwọn tí wọ́n padà fún wa lówó máa padà gbórúkọ wọn jáde a lè má pè gbogbo ẹ̀ tán ẹ ká kọ́kọ́ gbọ́ àfáà yìí náà. ẹni tó bá lóun ò ṣe Islam ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ńgbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mú wọn tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé ńjọ́ tó o bá ti lóò ṣe Islam ma wọn kọ́ gbogbo ẹni tí wọn di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé ńjọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ ni pé wọ́n pọ̀ Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma eléyìí Imam al-Bukhari àtàwọn míì gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìláàmù rẹ̀ dà tó lòun ṣe máa ẹ pa òfin Allahum àyò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé ọ náà ò pé pé kọ́ wà láyé wọ́n pa ọ ní òfin ṣẹ̀ríà nù. ẹ dákun bàbá Tinubu torí Ọlọ́run ẹ dákun bàbá Tinubu nílẹ̀ gómìnà mùsùlùmí èyàn tó ń ṣe mùsùlùmí ó ń fi mùsùlùmí lẹ̀ ó ń di kírísítẹ́nì ẹni tó ń ṣe kírísítẹ́nì ó ń fi kírísítẹ́nì lẹ̀ ó ń di mùsùlùmí àwọn bàbá wa ńlẹ̀ gómìnà ẹlẹ́bọ hánránhánrán ni wọ́n aláwo ni wọ́n ewé mi sòkè ọdẹ ni mo ti wá èyàn kì í fi kùránì ṣọdẹ èyàn lè fi bíbélì wọ̀gbẹ́ lọ́dẹ ẹranko burúkú ọ̀fọ̀ àyájọ́ gbẹ̀tugbẹ̀tu oríṣiríṣi làwọn bàbá ti wá ń kó wọnú ọgbó tó fi pè wá ní òkè ọdẹ gbàgbọ́dẹ̀ gbẹ́sìndé àwọn bàbá wa gbà á ó ní àwọn tó bá wa tó ń ṣe Ṣàngó wọn sọ pé wọn bá ti fi Ṣàngó sílẹ̀ bá ti jọ́ ìsìlámù wọn ó pa ọ́ ni wọn tó bá ti fi Ọya sẹ́ẹ̀ bá ti jọ́ ìsìlámù wọn ó pa ọ́ ni wọn tó bá ti fi kinní kan wọn bàbá wa ò sọ bẹ́ẹ̀ làwọn èèyàn wá ti lè gba ìsìlámù ṣẹ́rí àwa nílẹ̀ gómìnà bàbá Tinubu tó yẹ kí fẹ́ ìgbómìnà state ẹ fún wa ní gómìnà state àwọn àtàwọn pípù yà kì í ṣe nǹkan kan náà sẹ́yìn náà ti ń gbọ́ wípé wọ́n bá tó pé ò ṣe mùsùlùmí mọ́ wọ́n pa ọ́ ni wọ́n ní kò ní àní tàbí ṣùgbọ́n dẹ̀ ń ṣe wéréré o God bless you wéréré o wọ́n ní kò sí àní tàbí ṣùgbọ́n dẹ̀ ń ṣe dẹ̀ ń fọ́ dẹ̀ ń ṣe dẹ̀ ń tú wọ́n ní kò sí ń bẹ̀ wọ́n pé òṣèṣì láàmú mọ́ wọ́n pa ọ́ ni. Àgbákọ́mọdé ẹ dákun gbogbo àgbákò yìí àwọn ẹṣẹ nígbónà ẹ dákun bá wa ẹyà wá yà àwọn pípù yìí ẹ pọn lọ sí odò ṣé odò Ọya lẹ pé fún wa kódà kẹpẹ wá ní gómìnà Ọya kódà kẹpẹ wá ní gómìnà stéètì odò Ọya stéètì please bá Tinubu because máa play another Fúlàní fún yín o ọ̀rọ̀ odò Ọya tí àwọn bá Tinubu ń sọ nísìnyí wọ́n ti ń takò díẹ̀díẹ̀ bá Tinubu nílẹ̀ gómìnà o ṣé Tinubu ni nílẹ̀ gómìnà ṣé Tinubu ni ṣé 4x4 àbí 4x4 ni àbí 4+4 ni ṣé Tinubu ni pé ẹtẹ ẹ̀yọ̀ǹda Mọ́tẹ̀sọ́lá Ìgbòho Òòṣà ó kọ́ kúrò lẹ́yìn odi point number 1 ẹ fàdísálẹ̀ ó kúrò lẹ́yìn odi ó wá sílẹ̀ Nàìjíríà bàbá Tinubu you don buy me Ọlọ́run ó ti rà mí Ọlọ́run pé fàdísálẹ̀
bàbá Tinubu ẹ gbàgbé pa ẹ ti rà mí lẹ́yìn yẹn ẹ tún wá gbogbo ìbọn yẹn ń fòrò wa tí wọ́n ń dààmú wa nílẹ̀ gómìnà ẹ tún wá ní kí Mọ́tẹ̀sọ́lá Ìgbòho Òòṣà kó tún wá yẹ̀ wá wò kó tún wá bẹ̀ wá wò kó tún wá kí wa nílẹ̀ gómìnà bàbá Tinubu you know say I love you before you know that one now you know ẹ ti rà mí ẹ dákun ẹ yà wá ya àwọn eléyìí àgbákọ́mọdé àwọn àgbákọ́mọdé ẹ yà wá ya àwọn àgbákọ́mọdé ẹ bá ṣe wọlé máa tó play máa tó ìyá ọmọ yìí dà ìyá rẹ̀ dá o máa tó fídíò yìí play bẹ́ẹ̀ káwọn èèyàn wọlé díẹ̀ sí kí n tó play òyìgìyìgì olú ọ̀run gbáǹkọ́gbì lórí ọ̀rọ̀ Odù Ọya àgbákọ́mọdé o àgbákọ́mọdé lórí ọ̀rọ̀ Odù Ọya o wọ́n ti bẹ̀rẹ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ o àwọn fáǹsì mi náà Tinubu ti rà wá pa oògùn gbọ́ lórí péjì Yorùbá Tinubu ti rà àbí Tinubu ti rà wá Tinubu ti rà wá pa Ọlọ́run ó ti rà wá Sunday Igboho ló fi ṣe collateral Tinubu ti rà wá mi bí òtútù Sunday Igboho ṣe collateral tó lágbàkọ lélẹyà àfàgbàkọ ní gbóná ẹ tó bá jẹ mùsùlùmí nílẹ̀ gómìnà kó máa kírun ẹ nílẹ̀ gómìnà àjọ máa jẹran léyà ni àti Christian àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí àti ọjọ́ iwájú wa kérésì àjọ máa jẹ ṣíkìn ni tẹ́lẹ̀ wọn bá dẹ̀ ń ṣe ẹbọ ẹ̀ tó bá hákàrà déwájú wa tó má fẹ́ kọ́ sí àgbà bọ́ọ̀dẹ̀ fẹ́ kọ́ sí ìyá búrẹ́dì ta búrẹ́dì à lè ra búrẹ́dì lágbolé á fi jàkàrà àwọn ẹ̀ṣẹ̀ ọ̀nì ọ̀pá ọ̀nì ẹ̀pá ni àpá òní ọ̀nì ọ̀pá ni ọ̀pá òní pípa Kílódé azao náà azao ẹjọ ẹ ká kọ́kọ́ lọ sí baba ńlá díẹ̀ kí ló ti fẹ́ pè mí ẹ̀kọ́ pọ̀ jọ baba ńlá ni arójòjòjò bàbá wa máa sọ̀rọ̀ díẹ̀ lórí wọn díẹ̀ nínú ìpínlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kí n tó pè tó pọ̀. Bàbá wa ni arójòjò bàdélé àrójò bàdélé àrójò òjò lọ́rọ̀ tí yóò tètè dá o bàdélé àrójò àwọn ọlọ́mọ arójò ọmọ arójò àbí òjò lọ́rọ̀ tí yóò tètè dá o ọmọ arójò. One plus four ó jẹ́ 8. So gómìnà Abdulrahman Abdulrasaki àwọn ọ̀nù ìgbà tí wọ́n físìtì bàbá ńlá ìgbà tí wọ́n lọ sí bàbá ńlá nígbà tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ ní bàbá ńlá àfi kábíyèsí arójòjòyè yìí ní bàbá ńlá àwọn ọmọ arólú owó bó tẹ̀ jẹ́ wípé àwọn èèyàn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ láti February gọ́vnà Abdulrasaki Abdulrahman kò tí rí wọn gbà kalẹ̀ ní àná tí àwọn bàbá wọn lóyìn Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n wá travel lọ sí Kwara State wọ́n wá rí àìmọye ìlú àìmọye oríṣiríṣi ìlú ni wọ́n rí tó yẹ pé àwọn tí wọ́n ń gbèlú yẹn everybody ìgbẹ́ là ń fẹ́ ewé oko lóbìnrin wá nǹkan ọbẹ̀ sí everybody ti ya dànù wọ́n ti sá lọ àìmọye ìlú ló ti tú ní Kwara State tó pé àwọn bàbá Èkìtì àwọn olóṣèlú Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n débẹ̀ ní àná àánú wá ṣe wọ́n àánú gómìnà ó ṣe àwọn tí wọ́n débẹ̀ ní àná baba ńlá àwọn olóyè dé baba ńlá lánàá ẹ̀yin ọmọ baba ńlá kábíyèsí arójòjòyè bàbá mi èmi ò ní bú yín o èmi ò ní bú yín ohun tí mi ò dẹ̀ rí tí ò ṣojú mi kòró èmi ò ní dájọ́ wọ́n ní wọ́n bá kinní kan mílíọ̀nù láàrin àkáǹtì olórí yín nígbà yẹn wọ́n ní baba ńlá ó mọ̀ sí kinní kan nígbà yẹn èmi ò ní dájọ́ ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ẹ dákun bí ìlú bá tú tán ta lẹ̀ ìjọba lé lórí tó bá rí bẹ́ẹ̀ bí ìlú bá tú tán ta lẹ̀ máa jọba lé lórí irú ẹkùn ó ti wò kí ọdẹ ó ti wọ baba ńlá tẹ bá kẹ́fín
alábòsí kan ní baba ńlá òkè ọdẹ àìrèké gànmú gànmọ anywhere ẹ kàn sáwọn ìró ẹkùn o kò sí Mr. Victor kankan tí ó wàá gba ìbọn lọ́wọ́ àwọn ọmọ ìró ẹkùn o ṣe mọ̀ pé àwọn ọdẹ òkè ọdẹ wọ́n ní Mr. Victor kan ló ní kán wá pé kán kò bọ́n wá àwọn fẹ́ lọ sáfìsì ẹ̀ bí ọba lọ bá àwọn ìró ẹkùn pé kán kò bọ́n wá àwọn fẹ́ lọ sáfìsì ẹ̀ àwọn lè pè èpè ń bẹ́ńbẹ́ àwọn ní èpè ni now àwọn tó ti ń wọlé pìtìpìtì ayé ni o gẹ́gẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ tí Fúlàní sọ. ẹ jẹ́ ìjà wà lórí TikTok tó bá fẹ́ wọ àwọn fídíò stand show mi mọ TikTok problem mo ní issue pẹ̀lú TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ́ fi ń wò mí lórí Yorùbáwùyí yẹn òun náà ni mò ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ wá wo pìtìpìtì ayé pìtìpìtì rèé pìtìpìtì ayé àwọn ọmọ Fúlàní wọ́n ní lórí odò Ọya tó fẹ́ sọ Kwara State dà wọ́n wá pe mítìnì wọ́n ti pe mítìnì ṣáwà tí ń jẹ́ àìṣe kankan náà ẹ tó bá mọ orúkọ àfáà yìí ẹ bá mi kọ sí comment section àfáà pìtìpìtì ayé yìí tẹ bá mọ orúkọ ẹ bá mi kọ sí comment section Fúlàní ló gbẹ̀yìn orúkọ ẹ o lórí pé wàláì pìtìpìtì máa bá yí Ògún gbọ́ Ògún ni mo fi búra fún pìtìpìtì máa bá yín báyìí ẹ bá ti wọlé lórí TikTok ẹ bá wa mute ìjọ tó ẹ má bàa ṣó ìjọ fún mi fọlọ́wọ́n bá bẹ̀ yín ẹ bá ti wọlé lórí TikTok ẹ bá wa mute ẹ dákun bẹ́ẹ̀ mute àjọ ọkùnrin TikTok wọn ò lè gbọ́ rẹ̀. ẹ bẹ́ẹ̀ gbọ́. à ń gbọ́ fílífílí nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀. tá a bá jẹ. Number 1 ẹ wo topic tó wọ́pọ̀ sí abẹ́ kínní ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá àgbákòmọ̀dé wọ́n ní àgbákò wọ́n ti fọ́ ó ti gbẹ wọ́n ti ka wọlé wọ́n ti háyọ̀nù ẹ̀ wọ́n ti háyọ̀nù pìtìpìtì ayé o ìyọnu báwo lóun níjà àwọn onírìn ìyọnu ilẹ̀ Yorùbá wọ́n tẹ́ bá mi wo show yìí ẹ bá mi like ètò yìí ẹ bá mi share fídíò yìí ẹ tẹ́ bá lórí TikTok à ń retí lórí YouTube ẹ bá mi share fídíò yìí wọ́n tọ́pìkì ẹ̀ ní ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá ìyọnu kí ni ìyọnu kí ló ń bọ̀ nílẹ̀ Yorùbá pé kí ni wípé wọ́n náà fẹ́ pín stéètì níyọnu ń bọ̀ fún kí ló fà yọnu kí ló mú yọnu wá àgbákòmọ̀dé wọ́n dé o àwọn alágbàákò fún ìdàtẹ̀ ìṣẹ̀ṣẹ̀ wọlé ẹ̀yẹ́ ká kọ́kọ́ play fídíò tá kọ́kọ́ play ṣé kí n tún play tó yẹ̀ ìṣẹ̀ ń wọlé ẹ̀dẹ̀ ìṣẹ̀ ń wọlé fídíò tá play ṣé ká tún play fídíò tó gbé wa lọ síbi tá a wà yìí ṣé ká kọ́kọ́ tún fídíò yẹn play náà ẹ̀yẹ́ ká tún play ẹ ṣe. wọ́n pa ni o lọ ń gbọ́ yẹn o tó bá lóun ṣe Islam ma tó yà pa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ ń gbọ́ yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ń gbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mú wọn tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa o yàtọ̀ wà láàrin kó o tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe Islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí àfi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́
Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullah bin Abbas radiyallahu anhuma lẹ́tí Imam al-Bukhari àtàwọn mi gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dà tó lóun ṣe má ẹ pa òfin Allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé wọn náà ò pé kọ́ wà láyé wọ́n pa ọ ní òfin ṣẹ̀ríà nù. ṣé ẹ ti gbọ́ ní ìgbóná àwọn ẹsẹ̀ báwọn o àìsè kankan náà a kì í ṣe ìkan ọ̀kan náà nílẹ̀ gómìnà ò bá fi ìsìlámù sílẹ̀ kó lọ ṣe oníṣẹ̀ṣe ò bá fi ìṣẹ̀ṣe lẹ̀ kó lọ ṣe mùsùlùmí ò bá fi mùsùlùmí lẹ̀ kó lọ ṣe kírísítẹ́nì ò bá fi kírísítẹ́nì lẹ̀ kó lọ di mùsùlùmí àwọn ò kì í pààyàn nílẹ̀ gómìnà we are not the same thing ẹ fún wa ní gómìnà stéètì àbí kẹ fún wa ní odò Ọya stéètì àwọn èèpààyàn lọ́dọ̀ wa èèpààyàn àìsè kankan náà ẹ dákun náà ẹ wá gbọ́ o àgbákò ti dé bá wọn o kùtìkùtì ayé. à ń gbọ́ fílífílí nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀. tá a bá tiẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́ kọ́ wá di mẹ́fà ká máa lọ bẹ̀ wò àwọn kan ní wọ́n yóò wá kò ní north central kí ló wí mẹ́fà tọ̀ wọ́n ní north central ẹni wọ́n pín Ìlọrin sí àyíbẹ̀kọ́ ni tí a bá kó wa sí west kí ni plate wà rẹ̀. ìbéèrè táwa pín Ìlọrin sí west kí ni fẹ́ẹ̀tì wa kí ni lọ sí àtọ́ kí ni ọjọ́ iwájú wa ń bẹ́ẹ̀. èyí wọ́n ń dìbẹ́ tẹ̀ lọ́rùn etí lójútu rẹ̀ o ipò wọn bẹ́ẹ̀ dì wá sí kọ́dà wọ́n sílé àti gbọ́ bó ti ẹ̀jẹ̀ gbọ́dọ̀ wọ́n ti fi hàn pé kọ́dà kó ara odò Ọya wọn fẹ́ máa pè é ìjọba sì lóun ò wí bẹ́ẹ̀ ẹ bàbá àwọn kan tó fẹ́ kó jẹ́ odò Ọya ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o àlẹ́jẹ̀ bí odò Ọya kí ni ìpàdé máa wá. àlùfáà wa ń béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò sí sọ kálẹ̀ ní kíní ìtají ni. tọ́lọ́ kálukú gbọ́dọ̀ mójútó lù ẹ́ gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tá a náà ní ìjòkó tira wa yìí àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o lédè yìí tá a wí àwọn ti ṣiṣẹ́ lọ ní gèlè ẹ̀ lára ṣẹ́ táwọn ń ṣe lọ lédè ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá ṣọ́kọ̀ṣọ́ wọn gbogbo ó sì jẹ́ kírísítẹ́nì tí ò lè ṣe mùsùlùmí kankan láàrin wọn wọ́n ti parí eléyìn láàrin ara wọn táàbùrà wọ́n tún wá rìn tàwọn ọba náà lọ gbogbo ọba tí ọba jẹ́ ilẹ̀ Yorùbá pátá ọba kọjá Kristian kí báwọn bá ti rí yóò ṣe ìyọnu ṣe nínú òtítọ́. ìkíni parẹ̀ máa wá mùsùlùmí àwọn kíṣẹ́ ti ń gbìyànjú lórí gbogbo gọ́ọ̀mù ṣe jẹ́ kíṣẹ́ táwọn ọba wọn fi jẹ́ kíṣẹ́ kí ni parẹ̀ máa tiwa táwọn ajá mùsùlùmí ilẹ̀ Yorùbá. àwọn ń bẹ́ẹ̀ bí àròyé. àwa sì wà nínú àròyé. tá a sọ tẹ̀. lọ́run jẹ́ pé kọ́lá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jọba nínú kan nísìnyí àwọn ọmọ ṣe mítìnì ni wọ́n sì kúra fún wọ́n sì ṣe support. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. tí a bá kó wa sí wẹ́. question yìí ebi àti máa play kí máa kọ́kọ́ fẹ́ play ẹ̀tàn ni mo bí àti máa play kí máa analyse ẹ̀ ẹni tẹ́ ń wò yìí Alifulani lórúkọ ẹ̀ tẹ́ bá mọ̀ túmọ̀ Alifulani ẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n tẹ́ bá mọ̀ túmọ̀ Alifulani kọ́kọ́ bá mi kọ sí comment section mo bí àwọn èèyàn máa tẹ̀ mọ́ ìtumọ̀ Alifulani òun ló ń sọ wípé ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá
ìyọnu wo ló ń bọ̀ nílẹ̀ Yorùbá ṣé Fúlàní wọ́n tó ti bọ́ta tó náà mọ Fúlàní ó sọ gédégbé ní Fúlàní lòun ó dẹ̀ gbé Fúlàní síbi orúkọ ẹ̀ wọ́n wá láà fẹ́ gba odò Ọya nílẹ̀ Yorùbá oníyọnu ń bọ̀ ó láwọn mùsùlùmí ó ní kíni plan tẹ̀tí ní kalẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó jọmọ Yorùbá wọ́n ti pé ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ tó o bá jẹ́ mùsùlùmí tó o jẹ́ Yorùbá ìyọnu kankan òde ńlẹ̀ Yorùbá ìyọnu kankan òde máa bọ̀ ńlẹ̀ Yorùbá o tó o bá jẹ́ Kírísítẹ́nì tó jẹ́ original ọmọ Yorùbá we have to live peacefully with each other eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí Fúlàní má gba ilẹ̀ wa ni tó o bá wá jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ original ọmọ Yorùbá eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ bílẹ̀ wa ò ṣe ní bọ́sọ́pọ̀ àwọn ọmọ káwọn nǹkan ni máa fi tọ̀wọ́ ẹrí ọmọ abámàálù sùn bí ilẹ̀ wa ò ṣe ní bọ́sọ́dọ̀ wọn ni tó wà ńlẹ̀ yìí o tá a máa ṣe ra wa lẹ́yọ̀ kan nọ́ọ̀tì ló ń gbé o according to what he said o fídíò ẹ̀pọ̀ tí máa play fún ẹnìyẹn gé ó kó pọ̀ wọ́n tẹ̀lé ẹ̀ sí mi ni wọ́n ní Yorùbá will play ẹ̀ fáwọn èèyàn wa ká lè ṣe ra wa ní òṣùṣù ọwọ̀ ká lè ṣe ra wa ní ẹyọ kan ẹwọ àgbákòrọ wọn láwọn Kírísítẹ́nì wọ́n fẹ́ẹ́ make sure pé gbogbo àwọn governors tó wà nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ jẹ́ Kírísítẹ́nì ẹ dákun ṣe Kírísítẹ́nì nìkan ló wà nílẹ̀ Yorùbá ṣé tí mùsùlùmí bá ra búrẹ́dì ní 10 naira ṣé Kírísítẹ́nì ra tiẹ̀ ní 5 naira ọmọ Yorùbá ẹ jí lójú oorun o wọ́n fẹ́ẹ́ sọ àgbákò kalẹ̀ sílẹ̀ Yorùbá wọ́n fẹ́ẹ́ sọ ìyọnu kalẹ̀ àwa náà gbọ́dọ̀ gbà kọ́ balẹ̀ bàbá wa jẹ́ o kọ́ bá balẹ̀ Yorùbá jẹ́ wọ́n máa sá lọ sí Mali wọ́n máa lọ Kàtàngórá wọ́n máa lọ bọ́lá àwọn ìlú wọn bá mi lọ́kọ̀ àwọn ìlú wọn àwọn ìlú tó ti wá yẹn Mali Senegal gbogbo wọn ẹ̀pọ́n ti ń bọ́tà sí pé Fúlàní làwọn wọ́n máa sá lọ síbẹ̀ ni o Yorùbá ẹ jí lójú oorun ẹ má sùn o ẹ sọ̀rọ̀ bàbá Fúlàní. ẹ gbọ́ à ń gbọ́ fínífíní nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀ tá a bá tiẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́. ṣé ń gbọ́ ẹ wo ọpọlọ òfò tí wọ́n ń lò wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́lẹ̀ Yorùbá tí àwọn gọ́vnà tilẹ̀ Yorùbá bá ń ṣe mítìnì gọ́vnà Ìlọrin ò ní bá wọn ṣe mítìnì o tí àwọn gọ́vnà sí ilẹ̀ Haúsá tó bá ń ṣe mítìnì ẹ má rí gọ́vnà Kwara ń bẹ̀ so Kwara dádúró gẹ́gẹ́ bí one country nínú Nàìjíríà Sudan God bless you ìyá mi Kwara dúró bí one country another country nínú Nàìjíríà tí gọ́vnà tilẹ̀ Ìgbò bá ń ṣe mítìnì kò ní bá wọn ṣe tí gọ́vnà tilẹ̀ Haúsá bá ń ṣe mítìnì kò ní bá wọn ṣe so entirely Kwara is another country nínú Nàìjíríà wọ́n ní wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́ ìyá mi evangelist ẹ máa bọ̀ lórí YouTube tó má da Ìlọrin fẹ́ Ìlọrin lè máa padà ó lè máa sí south west ẹ̀yin èèyàn wa ṣe bí àwa ò fẹ́ Ìlọrin tó wá sí south west ẹ ṣáà dúró yín bẹ́ẹ̀ ṣe dúró àwa àgbómìnà ní kí Tinubu ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ ṣàánú wa ẹ̀yin ọba ẹ ṣàánú wa ẹ̀yin ìjòyè ẹ ṣàánú wa ńlẹ̀ gómìnà àwa àtàwọn pípù yìí kì í ṣe kankan náà àwọn kì í ṣe Fúlàní ẹ ṣàpè mí ṣé mo jọ Fúlàní ẹ̀kẹ́ mi ni kù ń dùn yìí bí ọṣẹ ìyàwó ẹ̀kẹ́ Fúlàní ò kì í rí báyìí ẹ ti rí mú mi bó ṣe rí ibu Fúlàní ò kì í rí báyìí bàbá Tinubu ẹ tòtòrí Ọlọ́run tó kó òdo Ọya state lẹfẹ fún wa lódò Ọya state ẹyà àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ gbà wá ẹyọ ọmọdé ilẹ̀ Yorùbá ẹ dákun máa bá wa kó òdo Ọya state àbí gómìnà state sí comment section ẹjọ ẹ gbà wá ọ̀tàwọn pípù yà kì í ṣe kankan náà o ó ní wọ́n fẹ́ pín Kwara mọ́ south west àgbákọ́mọ̀dé kọ́wá di mẹ́fà ká máa lọ bẹ̀ wò àwọn kan ní wọ́n lè wá kò ní north central
kí ló rí mẹ́fà tọ̀ wọ́n ní North Central ẹni wọ́n pín Ìlọrin sí àyẹ̀wò ẹ̀kọ́ ni tí a bá kó wa sí West kí ni plate wa wẹ̀. ìbéèrè táwa pín Ìlọrin sí West kí ni fẹ́ẹ̀tì wa. ẹjọ́ wọn tó bá pín Ìlọrin sí West wọn ní kí ni fẹ́ẹ̀tì àwọn. Ìlọrin yẹn ni wọ́n rí bí ẹni wípé ó jẹ́ Kwara and Ìlọrin is just like to 1% o. Ìlọrin is not up to 1% of Kwara State. Ìlọrin ò tó 1%. Ìgbómìnà ẹ̀dì wà láyẹ̀ ní dààmú ìyá mi. Ìgbómìnà ẹ̀dìdé o. Ẹ̀yin ọba àgbómìnà ẹ̀dìdé o. Ní kí wọ́n pín Ìlọrin sí West ẹ jẹ́ kí Ìlọrin dá dúró ẹ̀. Ìlọrin kù tí wọ́n ti wà láyè wọn jẹ́ káwọn tìlọrin káwọn náà kọ́ dúró láyè wọn kọ́ máa ṣayé wọn àwọn àtàwọn ọmọ ìyá wọn bá fi sìlámù lẹ̀ wọ́n ní kán bẹ́ orí ẹ̀ ni wọ́n ní kán gé ẹ lápá ni wọ́n ní kán gé ẹ lẹ́sẹ̀ ni ẹ dúró yín ẹ jẹ́ kí àwa gómìnà náà dúró tiwa àwa lọmọ ogbó tó mọ̀nà ẹ lọ wo ìtàn wa o ẹjọ́ torí Ọlọ́run kì í ṣe kọ̀kọ́ pẹ̀lú àwọn pípù yìí wọ́n ti bẹ̀rẹ̀ lórí pé ọ̀rọ̀ tí Tinubu sọ pé àwọn ìjọba sọ pé wọ́n máa ṣe odò Ọya àwọn kan pè fún gómìnà stéètì odò Ọya stéètì Fúlàní lẹni tó ń sọ̀rọ̀ yìí o wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ ìyẹn tẹ̀kọ́ ló bá mi báyìí ìyẹn kọ́ ló bá mi o ìyẹn kọ́ ló bá mi ẹjọ́ torí Ọlọ́run ṣàánú fún wa ẹ jẹ́ ká dá dúró ká kò dá gbọ́dọ̀ àwọn pípù yìí èèyàn 176 ni wọ́n kó ní Kwara láti ní wọ́ọ̀rọ̀ ní Kwara State láti February gọ́vnà Kwara State wọ́n dákẹ́ ni wọ́n mẹ́lò shin gọ́vnà Kwara State Abdulrasaq Abdulrahmanu wọ́n mẹ́lò ní àwọn 176 ìjọ wo last month làwọn bandits làwọn terrorists wọ́n display wọn láwọn ti kọ́ wọn ní Kùránì náà ti ka Kùránì ìjà gborí ibú ọ̀rọ̀ wọ́n ní kódà àwọn máa ṣe wòlímọ̀ fún wọn wọ́n wá ní tí ìjọba bá tètè ṣe kíá kó negotiate pẹ̀lú àwọn máa pa gbogbo wọn ní lẹ́yìn tó pọ̀ ọkùnrin 200 nílùú kan wọ́n láwọn máa pa gbogbo àwọn ọmọ èké yẹn wọ́n ti ka Kùránì ìjélẹ̀ wọ́n ti fẹ́ ṣe wòlímọ̀ tó bá ti wá fẹ́ sanwó tó bá fi gbà wọ́n kalẹ̀ wọ́n ní kọ́ mọ́ wòlímọ̀ dání àgbákọ́mọdé wọ́n ní kí wọ́n mú owó wòlímọ̀ dání wọ́n láwọn táwọn kọ́ ní wọ́ọ̀rọ̀ àwọn ti kọ́ wọn ní Kùránì wọ́n ti sọ kí àlù Kùránì ogun wọlé gbọ́ Kwara ló kọ́mẹ̀kọ́ ogun wọlé gbóná ẹ dẹ́kun ẹ gbà wá o ẹ̀yin èèyàn bá wa gbé fídíò ẹ bá wa sí ẹ o ẹ gbé fídíò yẹn lọ lórí péèjì àwọn 2% ọ̀fẹ́ ní fídíò Yorùbáwùyí ẹni live tó bá ṣe tẹ́ bá gbé sórí YouTube yàwó fún yàn copyright àdè kí n gbowó lórí ẹ̀ ọ̀fẹ́ ni ẹ bá wa gẹ dákọ bá wa polongo bá wa pariwo wọ́n lè máa rí lọ́dọ̀ tèmi kọ́ rí lọ́dọ̀ tí ilẹ̀ ti ṣú tèmi ń ṣe ṣó kọ́ rí lọ́dọ̀ tí pé àwọn àgbómìnà ẹ pín ẹyàwó ayé àwọn pípù yìí o ẹ wò ó ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá kí ló fẹ́ fà ìyọnu tó jẹ́ akátá bá wá léwó tó yẹ ká máa gbọ́ lẹ́nu ẹdìyẹ Fúlàní ló ń sọ fún wa wípé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá Fúlàní ló ń sọ fún wa pé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá àṣà ọ̀nà àgbákọ̀mọ̀dé sọ̀rọ̀ Ògúndé o. kí la ọjọ́ iwájú wa ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́ tẹ̀ lọ́rùn etí lójútu rẹ o ipò wọn bẹ́ẹ̀ dì wá sí. ṣé ẹ̀ ń gbọ́ ibo ẹ̀rí tó kọ́kọ́ sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn ìyẹn náà ibo ni wọ́n fẹ́ tì wá sí. àti síbi kankan Ìlọrin fẹ́ ó gbà yín ẹ dúró ń bẹ̀ ẹ bá ti ń pò Sókótó ẹ mọ̀ wọ̀ lọ́rin ẹ bá ti ń pò lọ́rin ẹ mọ̀ wọ̀ Sókótó odò Ọya kó dúró láàyè tiẹ̀ lọ́tọ̀ ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dìde fún wa o ẹ̀yin ọba kábíyèsí Ọjájá Ògúnwùsì bá mi ọ̀rọ̀ takadé ní káwò àwọn ìgbàlẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn olórí ibóyàn lè dọ́ta sí bá mi Aláàfin Ọ̀yọ́ ọmọ Kútíkù ò gbọdọ̀ pa Olúgbọ́n àgbẹ̀ ọmọ Bàyámù ẹ dákun ẹ ṣàánú wa Olúbàdàn akọbí ọmọlédè sledgehammer dádì mi yòòní náà ọmọ ẹ ló pè ẹ Àbẹ̀ní Ayélàgbé ló ń pariwo Tinubu ṣàánú mi ṣàánú wa ṣàánú abẹ́dá dúró
fẹ́ dá dúró Odò Ọya state àbí gómìnà state whatever kàtà kọ́kọ́ kó lọ́dọ̀ àwọn pípù yìí ná káwọn kọ́ lóyún kó tó di pa máa bímọ káwọn kọ́ kó lọ́dọ̀ àwọn pípù yìí wọ́n ní mo fẹ́ gbé àwọn sí ẹni wọn kò gbé yín síbi kan pé ṣáà ẹdúró yín nílò ọ̀rẹ́ mọ̀ sí lọ bá ti wọ Sókótó báyìí tẹ́ mọ́ lọ́wọ́ lọ́rùn Sókótó because ibẹ̀ yẹn ní pìtìpìtì ti ń bálẹ̀ Yorùbá o ẹ̀yin àwọn àgbàlẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá dìde kẹ́ ẹ búlọ̀kù bíi tí àgbàrá ń gbà wọlé tẹ́ ẹ̀ bá búlọ̀kù ẹ̀ ibẹ̀ ní pìtìpìtì rẹ̀ ẹ wo pìtìpìtì ayé ibẹ̀ ní pìtìpìtì gbà wọlé Yorùbá o ẹ bá wa búlọ̀kù ẹ̀ jáde dúró Ìlọrin náà wà Ìlọrin state wọ́n dà lè máa jẹ́ Kwara state wọ́n lè máa jẹ́ Kwara bínú àwọn lè máa jẹ́ Odò Ọya state káwọn máa jẹ́ kí lórúkọ ẹ̀ state tó bá wọn nìkan jẹ́ pìtìpìtì ayé làwọn eléyìí o wọ́n ní mo lọ fẹ́ pẹ́ àwọn sí tó bá wù kán pín in bá tẹ̀wọ̀n wọn kó pín in sóńdó tó bá wù Tinubu kó pín in mọ́ àwọn Abẹ́òkúta àbí kó pín in mọ́ Lagos state àbí kó pín in mọ́ Ọ̀ṣun state ó yà ti gbé yín lọ sí ìdìbò jẹ́ kó máa bọ̀ lóńdó kó pín wọn bọ́ Oǹdó jẹ́ kó pín wọn mọ́ Oǹdó náà wọ́n ní bọ́dọ̀ máa pín àwọn sí wọ́n ní bọ́dọ̀ fẹ́ bẹ̀ àwọn sí ẹjẹ́ kọ́ làwọn mọ́ àwọn Lagos state ń gbà náà ó dà kó máa lọ sí Ògùn state ọ̀yọ́ ọmọ Abẹ́òkúta ẹ̀kọ́ àlejò kó máa lọ Abẹ́òkúta Èkìtì ọ̀dọ̀ bàbá Èkìtì ní kó máa lọ. kí ni lọ sí àtọ kí ni ọjọ́ iwájú wọn bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́ tẹ̀ lọ́rùn etí lójútu rẹ o ipò wọn fẹ́ dùn wá sí kọ́dà wọn sílé àti gbọ́ bó tiẹ̀ jẹ́ kó jọ̀wọ́ ètí ìfi rẹ̀ pé kọ́dà kó ara Odò Ọya wọn fẹ́ máa pè é ìjọba sì ló wò wí bẹ́ẹ̀ ẹ bá fáwọn kan tó fẹ́ kó jẹ́ Odò Ọya ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o allegedly. àwa ta fẹ́ kó jẹ́ Odò Ọya èmi gbójú síta a fẹ́ kí gómìnà jẹ́ Odò Ọya kí Ìlọrin dúró tiẹ̀ lọ́tọ̀ ẹ bá wa fà gómìnà yọ kúrò nínú Ìlọrin wọ́n dúró tiwọn káwa náà dúró tiwa allegedly ń bò ìlóyún allegedly kò sí tó ń allegedly àfẹ́ yín ọ̀sọ̀ kí nìkan ní kò pa ni àpá ọ ni pípa báwo ẹ wá sọ pípa láì ṣe pé ẹ fẹ́ máa pa ẹran léyá láì ṣe pé èèyàn jájá láì ṣe ẹdìyẹ àpá ọ ni àwọn àpá ọ pípa báwo èèyàn bẹ́ẹ̀ lè fẹ́ pa Odò Ọya kí ni ìpàdé máa wá. àlùfáà wa ń béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò fẹ́ sọ fẹ́lẹ́ ní kíní ìtají. ṣé ẹ̀ ń gbọ́ bí mo fẹ́ kẹ́ mú dání gangan nìyẹn wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn tó má padà ní kí Odò Ọya kó dúró lọ́tọ̀ kí Ìlọrin dúró lọ́tọ̀ wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn tó má padà pín ìgbómìnà mọ́ South West wọ́n láwọn ò bá South West lọ adẹ̀gbà bẹ́ẹ̀ wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn olóṣèlú sọ pé ìyọnu ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá àní ìyọnu lágbára Ọlọ́run ìtò wà nílẹ̀ Yorùbá náà bá wà dáwọ́ gbó àníri ìyọnu àfáà kò ní sí ìyọnu nílẹ̀ Yorùbá láṣẹ àwọn onílẹ̀ láṣẹ àwọn alálẹ̀ kò ní sí ìyọnu nílẹ̀ Yorùbá àníkàgbákò pákó kankan ò ní dé tí wọ́n á jú. torí ó kálukú gbọ́dọ̀ mójútó lù ẹ́ gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tá a náà ní jòkó tira wa yìí àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o lédè yìí tá a wí àwọn ti ṣiṣẹ́ lọ ní eré ẹ̀ lára ṣẹ́ táwọn ń ṣe lọ lédè ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá tí wọ́n kọ́ sọ́wọ́ wọn gbogbo ó sì jẹ́ kírísítẹ́nì. àgbákò rọ ẹwọ tí o lè ṣe mùsùlùmí kẹta. ẹgbẹ́ yìí kírísítẹ́nì tẹwà lórí péèjì ẹ fẹ́ sọ gbogbo àwọn gọ́vùnà ilẹ̀ Yorùbá di kírísítẹ́nì ẹ gbọ́ ẹ sọ̀rọ̀ náà yìí kírísítẹ́nì wà lórí péèjì wa ẹ̀yin kírísítẹ́nì Ogun State náà ń bọ̀ àbáyé wàhálà everybody ṣe máa ń reject wọn báyìí àwọn èèyàn ní kọ́ máa wá sógun State àwọn Oǹdó náà yarí níbo ní kọ́ máa bọ̀ bóyá kọ́ máa lọ sọ́yọ́ Oǹdó náà ń bọ̀ Èkìtì Oǹdó àti Èkìtì náà ń bọ̀
láàrin wọn wọ́n ti parí eléyìn láàrin ara wọn tá àbúrà wọ́n tún wá rìn tàwọn ọba náà lọ àwọn ọba gbogbo ọba tí ọba jẹ́ ilẹ̀ Yorùbá pátá ọba kọjá Christian. ẹgbẹ́ yìí Christian pílánì yìí ni gbogbo ọba tó máa jẹ́ ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ jẹ́ Christian ẹgbẹ́ ṣe pílánì yìí ni ọ̀pọ̀ orí ibú rọ́ orí tẹ̀kíà ní orí ibú rọ́ wọ́n pa yálà wọ́n ní kéèyàn pa yálà. kí báwọn bá ti rí yóò ṣe yóò ṣe nínú ní kí nípa ẹ̀ máa wá mùsùlùmí àwọn kíṣẹ́ ti ń gbìyànjú lórí gbogbo gómìnà ṣe jẹ́ kíṣẹ́ táwọn ọba wọn fi jẹ́ kíṣẹ́ kí nípa ẹ̀ máa tiwa táwọn ajá mùsùlùmí ilẹ̀ Yorùbá. àwọn ń bẹ bí àròyé. àwọn sì wà nínú àròyé. tá a sọ tẹ̀. lọ́dún jẹ́ pé kọ́lá pé bá fẹ́ jọba nínú kan nísìnyí àwọn ọmọ ṣe mítìnì ni wọ́n sì kúra fún wọ́n sì ṣe support. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. wọ́n ń ṣe lọ. mọ̀láwà kan yóò ní ìnígbà kọ́kẹ́ wọ́n máa ń ké tó ń fún ẹ̀yì àwùrú torí tébù tí mo wà yìí wà láì láfíà mo fẹ́ máa ṣe ń bẹ̀ ní ìbẹ́lọ́ tí mo dá lẹ́mẹ́ kẹ́ máa ṣe pé tí mo bá kó bẹ̀ tán. táwọn kan láwọn fẹ́ ṣe ọdún kìnnìkan tí wọ́n lọ lè kúnlẹ̀ níbi kan tó wá sábà wájú ọba Kristẹni wọ́n fẹ́ sọdún dáwà ẹ̀gbọ́ wọ́n fẹ́ sọdún ìyẹn ní wọ́n ti ṣe wáyé wọ́n á lè lè rálẹ̀ lábẹ́ ọba kèfèrí. láwọn mùsùlùmí wọ́n fẹ́ sọdún ẹ̀sìn wọ́n fẹ́ sọdún dáwà wọ́n wá rán bàbà wọ́n rán lẹ̀ bí ẹbí gbọ́jú ọba kèfèrí. ẹ wo bí wọ́n ṣe ń pín ọmọ ìyá ẹ wo bí wọ́n ṣe bóyá ń pín àwọn ọmọ ìyá méjì ṣé nínú àwọn fámílì Aláàfin Ọ̀yọ́ ṣé kò sí Kristẹni ńbẹ̀ ṣé kò sí mùsùlùmí ńbẹ̀ ṣé kò sí oníṣẹ̀ṣe ńbẹ̀ ọ̀dọ̀ ní Ifẹ̀ ńkọ́ fámílì tí ẹ̀yin tẹ́ ń wò mí kò sí Kristẹni nínú fámílì yìí kò sí mùsùlùmí ńbẹ̀ kò sí oníṣẹ̀ṣe kò sẹ́ni tí yóò ṣẹ̀sìn kankan ọba kèfèrí agbábẹ́ kèfèrí ni wá ń lẹ̀ Yorùbá kèfèrí ni wá ẹ máa lọ Sókótó Sókótó straight. iná lójú ọjọ́ tó wọ́n ṣàjá àwọn ẹni tó kọ́kọ́ ṣàjá pé kí wọ́n máa gbé eégún lọ nílẹ̀ Yorùbá táàrí ìkẹ́kẹ́ ṣe sí kí wọ́n máa gbẹ́yọ̀ lọ nílẹ̀ Yorùbá táàrí ìkẹ́kẹ́ ṣe àwọn Kristẹni àwọn olódi sí wọ́n tún fún wọn lọ́dún dé ìṣẹ̀ṣe ló jẹ́ fún àwọn oníṣẹ̀ṣe wọn mùsùlùmí wọ́n gbogbo tì ju àwọn Kristẹni lọ tí wọ́n bá pàlọ́ rẹ̀ pọ̀ mọ́ owó yẹn tí wọ́n wá sí. àwọn oníṣẹ̀ṣe àtàwọn kìrìsìtẹ́nì wọ́n ti pàṣẹ. ṣé bàtà àwọn márùn-ún náà àwọn mẹ́fà bá palùpọ̀ náà gómìnà tí débi táwọn ń lọ yìí kí lágbára ẹ̀yìn kankan kí lágbára ẹ̀yìn kankan àbí ọba wa wáyé ìsìnkú wa kó eégún náà wá gbá tí ń ṣe tẹ́ ẹ bá lẹ́jà táwọn bá ro tí mọ̀ bùlẹ́ ní gómìnà kàkílẹ̀ fẹ́ ṣe ìpalẹ̀mọ́ wò lẹ́ni èyí táyé nínú wá sí bí ìrọ̀bí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ohun tó lè dowó ó pọ̀ nílẹ̀ nọ́ọ̀tì ẹ ṣe gbogbo àwọn àtúnṣe tó yẹ ká ẹ ṣe lórí rẹ̀ ẹni gòdì ẹni diamond ẹni nǹkan oríṣiríṣi nílẹ̀ nọ́ọ̀tì láàfin kan ní Kánò wọ́n ní local Babangida fún wọn ní local government láàfin àwọn mélòó ní bẹ láàfin ó exist dòní èèyàn mélòó ní bẹ láàfin tẹ́ ẹ fún wọn tí Babangida fún wọn lódìdí local government ẹ wá ń sọkún nísìn ẹkún yín ìsòní ẹ tí ì rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kò sílẹ̀ Yorùbá kò sí Nàìjíríà allocation láti ilẹ̀ Yorùbá tó bá tó wá débẹ̀ ẹ máa pín lé a lọ́wọ́ ẹ máa pín allocation ti wá lé a lọ́wọ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ bá sun ẹ̀jẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹni tí ó gba Nàìjíríà lẹ̀
tí ó gbà wálẹ̀ lọ́wọ́ yín òun ló ti dé yìí. Ẹ yé mèrúwá jó o ní mèrúwá ẹ di àpátápá àránù Nàìjíríà. Ẹ jẹ́ àjọwò fídíò. àìṣe bẹ̀rẹ̀ ní Tinubu àkànbí ọmọ olódò Ọlọ́run fi rán lọ́wọ́ yìí òun ló máa ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ àìṣe bẹ̀rẹ̀ ní o ẹ máa lọ nọ́ọ̀tì resources wà nọ́ọ̀tì ẹ ní resources tó pọ̀ ní nọ́ọ̀tì ẹ máa lọ sí nọ́ọ̀tì ẹ fi wálẹ̀ nílẹ̀ Yorùbá ẹ fi wálẹ̀ jẹ́ adájú o ẹ̀yin ọmọ tẹ ẹ̀mọ́ ẹ̀yin èèyàn mi wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn mùsùlùmí lórí pé Yorùbá ń gbé eégún Yorùbá ń ṣí ẹ̀yọ̀ wọ́n ní Yorùbá máa bá Kírísítẹ́nì jà wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ wípé wọ́n fẹ́ sọ Kwara ní odò Ọya ẹ bá wa dá sétò a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kí la sọ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní oníkàlùkù máa dúró láyé ẹ̀ ní bàbá wa Richard bá wa gbóhùn sókè ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkàlùkù máa dúró a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ káàbọ̀ sà. À ń ṣe fúnra wa ní o àṣẹ ìdùnnú àṣẹ. ṣe àwọn ẹgbẹ́ ọgbẹ́ tó máa lè tó ti ń ṣe lórí fún ọmọ ọkọ. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ní ìyá ẹ̀gbá ọmọ ọkọ báyìí tí wàá jẹ́ lórí fún ọmọ àbúrò. so àwọn tó ń kígbe wọ̀nyẹn wọ́n fi ìtara lásán ni tí tó bá ti tẹ́ wọn lọ́rùn mọ́ ilé ẹ̀kọ́ sàbísà wọ́n lè lọ bẹ̀. wọ́n máa lọ sábísà ajá fún yín sà. bẹ́ẹ̀ni wọ́n kọ́ ilé wọn síbẹ̀ àwa ọ̀fẹ́ wọn mọ́. Because ibi tó yẹ ẹwọ history mọ ẹwọ history ẹjọ ní mẹ́ta yìí ẹni pé DNA wà pé ghost DNA ni. ghost DNA ni. pé àti wà kódà àwa gangan tẹ́lẹ̀ ayé yìí. àwa lẹni ẹgbẹ́ òwúlà kọ́dà o òwúlà kọ́dà o bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wo dẹ́ni Ilé Ifẹ̀ ibi ojúmọ́ ti mọ́ wá ilẹ̀ tó fẹ̀ wọ́n wá fi ìtàn Ádámù àti Éfà kó wa lómi ọbẹ̀ kò sí ní tó jọ àbádá àti ẹni tó ń jáde àtàní jádámù Ádámù bò kí ló dàmù. July 21st ọjọ́ ìṣẹ́gun fúnlẹ̀ Yorùbá ni ọjọ́ ìyẹn kó jẹ́ independent day fún Yorùbá nation. July 1st is the 21st. ọjọ́ ìyẹn kó jẹ́ July 21st sorry ya ọjọ́ ìyẹn because mo máa ń tẹnu ọ̀gẹ̀ ọjọ́ ìyẹn kó ti ṣẹ́gun fún wa. fún ọjọ́ yẹn gbogbo ọ̀rọ̀ tó ń dúró fúnlẹ̀ Yorùbá àwọn Fúlàní máa ń pa wọn. bẹ́ẹ̀ni. pẹ̀lú kan wàá gbé wọn sẹ́wọ̀n wàá fún wọn ní nǹkan jẹ. bẹ́ẹ̀ ọjọ́ ìyẹn ti ṣẹ́gun fúnlẹ̀ Yorùbá. kábíyèsí Ọlọ́run. Yorùbá gbọ́dọ̀ ń sìn lóye kí kékeré wá sọ káàkiri àti wà ní ìṣẹ́gun ọ̀rẹ́dì báyìí àti ìṣẹ́gun ọ̀rẹ́dì. àwọn ti ń gbé gbèsè tí gbogbo nǹkan tó ti dá mọ́ wa tó yẹ kó ti bẹ̀ sí fara lọ́jọ́ yìí. àwọn ti bẹ̀ sí fara báyìí káfí mọ̀ ṣọ̀kan ká má jẹ́ ẹsẹ̀ mọ́ wọn máa bọ̀ ká má sọ bọ́jà wa. káwọn sọ̀rọ̀ fọ̀rọ̀ rẹ̀ ló bá yọ jẹ́. ẹni tó bá jẹ́ lórí ẹ̀jẹ̀ kúrò tí ẹjọ́ bẹ́ẹ̀ni. Tinubu tó dẹ̀ wà bẹ́ẹ̀ yìí mo gbàdúrà lágbára Ọlọ́run ilé ìjùmọ̀rì àní gbogbo oyún tó wà ní okùn bàbá ẹ̀ tí ò tí ì bí Ọlọ́run àti kò bí láyọ̀. àṣẹ. bẹ́ẹ̀ ni oyún tó wà ní okùn bàbá yẹn mọ̀ wọ́n fíìmù táwọn ò ṣe eléyìí ti sí fíìmù wọ́n fíìmù ní ṣùgbọ́n ó kún bíi ẹ̀wò ó kún bíi. anybody ò lè wo tán. ẹja mọ̀ wù lọ episode ni ó lọ episode ni ó lọ ẹjọ tó yọ Ọlọ́run ẹ̀yin èèyàn wa nǹkan tí mo béèrè lọ́wọ́ yín pé wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ táwọn ń ṣe kí ni ẹlẹ́rò pé wọ́n lè palẹ̀ kí ni ẹlẹ́rò pé lè jẹ́ palẹ̀mọ́ àwọn pípù yìí. àbí. lọ́pàá sí tó ti wá ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣe bá wa gbóhùn sókè sà. ẹ ṣe wo ẹ kú ètò màmí. ẹ bá wa bàkan bí ọmọ olódò sledgehammer tó gbà wá o gómìnà state o.
Ọlọ́run ò ní pé yín ní pámà. àṣẹ Ọlọ́run àtúbọ̀ máa bá mi dúró tì yín. àṣẹ o àṣẹ Èdùmàrè. Agbára Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá aṣojú ẹ̀mí wa kò ní ṣẹ̀yìn wa àwa náà jọrọ bẹ̀. àṣẹ Agbára Ọlọ́run. àṣẹ. Kíní ṣé ẹ rí kíní kékeré tí mo ṣe sí lánàá ẹ ti padà rí. Mi ò rí o kò sẹ́ ẹ jẹ́ kí n bóyá send the receipt o. Alpha. Alẹ́ send the receipt send the receipt ní kọ́ra mi tí ẹ send it for my far gan send ẹ bóyá bómi lẹ lọ send ẹ sí ọ̀dọ̀ yín ni mo wà báyìí send gan. But the same ọ̀tọ̀ ní kí lórúkọ ọ̀tọ̀ ní fóònù tí mo lò ọ̀tọ̀ ní fóònù tó ń ṣe léyìn mo lò. So ẹ send ẹ sí mi bí ẹ ṣeun gan a máa dá gbogbo iná yẹn ètò wọn fẹ́ parí ètò. So ní kúkúrú ok fídíò tí ẹnì yẹn sọ wípé àfáà tó sọ̀rọ̀ yẹn ṣé fídíò yẹn nìyẹn mà. ó sì kú fídíò ẹ sì kú. ibi tọ́rọ̀ ń lọ nílẹ̀ Yorùbá nísìnyí. Yorùbá Fúlàní ni wọ́n. a mọ̀. Fúlàní ni gbogbo wọn. Bọ́dẹ̀ ṣe wà yẹn ojú gbogbo wọn máa bó. Àṣẹ. Agbára Ọlọ́run ọba Ọlọ́run á dojú gbogbo wọn bolẹ̀. Àṣẹ. Gbogbo ẹni tó bá sọ wípé ní àárín tiwa ṣe nílẹ̀ Yorùbá gbogbo wọn pátá Ọlọ́run á dojú wọn bolẹ̀. Àṣẹ. Torí wípé orílẹ̀-èdè wa orí ilẹ̀ bàbá wa la wà. Bẹ́ẹ̀ ni àwọn bàbá gbà yín lálejò ní máa pa wá. Àwa ò lọ́bi kankan ìlú tá a wà yìí nísìnyìí àfara ni wọ́n ń bẹ̀ àfara dẹ̀ wọ́n ni. So gbogbo wọn sọ pé àwọn bí Fúlàní ṣe wá fara ni wá lórílẹ̀-èdè wa lágbára Ọlọ́run àwọn náà ọmọ ìnira náà máa bá kúrò lórílẹ̀-èdè Yorùbá. Àṣẹ máa lọ lóyún. Gbogbo ẹ tó bá fẹ́ fara ni wá ìnira náà máa bá kúrò lórílẹ̀-èdè Yorùbá. Ẹ bá wà ṣàṣẹ jọ. Àáfàá yẹn tó ń sọ̀rọ̀ yẹn torí pé mi náà ọmọ àáfàá ni mí ọmọ àáfàá lèmi náà so irú àáfàá tó ń sọ̀rọ̀ àáfàá jákujàku yẹn tó ń sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ kàtìkàtì lẹ́nu bó ṣe wà yẹn mo fẹ́ sọ kankan fún yín mà ní 2017 Ṣéhù Yáyá Sàlátì wọ́n wá sí ìlú Jámánì bíbá yìí bàbá yẹn náà láti máa bàbá yẹn ó dùn mí tí bàbá yẹn ò sí láyé mọ́ lẹ́nìí bàbá yẹn láti máa sọ yí pé ní pẹ̀lú nǹkan táwọn rí bíbá yìí táwọn bá délùú Nàìjíríà àwọn á lọ ròyìn ó fún gbogbo àwọn èèyàn àwọn yí pé ní bí wọ́n ṣe ń ṣe bíbá because nínú mọ́ṣáláṣí tí wọ́n ti kírun ṣọ́ọ̀ṣì wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí báyìí ṣọ́ọ̀ṣì wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ẹnìkankan ò dé ẹnìkankan lọ́wọ́ bọ̀ ṣé ní gbogbo àwọn ẹranko àfà yìí àwọn ẹranko àfà Fúlàní ni wọ́n. Fúlàní lórúkọ ẹ̀ Fúlàní ni èmi mo ti sọ fún yín mà yí pé ní kò sí ẹni tó máa ẹ wo lẹ́yìn tá a ti kò sí because mo gbọ́ information kan yí pé ní àwọn irú àwọn àfáà yìí náà gbogbo wọn bó ṣe wáyé wọ́n ń ṣe mítìnì lẹ́yìn kíkankíkan. ó sọ ẹgbẹ́ kan tó sọ lẹ́ẹ̀kan ni ó ní kí ni ìpalẹ̀mọ́ àwọn gbogbo ọ̀rọ̀ kó làwọn máa sọ níta pé òun kò fẹ́ táwọn èèyàn jí ni pé ìtòkù. wọ́n ń ṣe mítìnì gidi gbogbo àwọn Fúlàní yẹn àtàtìkù gbogbo wọn wọ́n ṣàfẹ́ bí wọ́n ṣe fẹ́ gbé Àtíkù wá dandan bó ṣe fẹ́ fọ́ọ̀sì Àtíkù wálé wa lórí nǹkan táwọn Yorùbá wa sọ nísìnyí wípé ní a lè gbà kí Fúlàní rúlu a lè gbà kí Fúlàní jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí mọ́. láyé Fúlàní kankan ò lè jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí mọ́ Fúlàní tó bá fẹ́ jẹ Fúlàní kankan ò lè jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí mọ́ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú Olúwa káyé sùn mọ́. Fúlàní kankan ò lè jẹ president lé wa lórí mọ́ we reject it kò sí nǹkan tó ń jẹ Fúlàní láti jẹ president lé wa lórí mọ́ enough is enough Fúlàní kankan ò lè jẹ president lé wa lórí mọ́ oníkálukú máa ṣe kíni oníkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo àwọn ìlú tá a wà yìí nísìn ibi tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí nísìn ó súnmọ́ Netherlands ó súnmọ́ Holland ó súnmọ́ Belgium. Bàbá ẹ bá wa láàrin 1 minute. kábíkú ṣèlú wọn. àbí. so nǹkan tí mo ṣàfẹ́ sọ fún gbogbo àwa Yorùbá ni wípé ní kájọ nítorí tọ́ lọ́hùn. kájọ nítorí tọ́ lọ́hùn
ká dúró ti bàbá Tinubu ṣinṣinṣin ẹ rí i pé ní tí gbogbo nǹkan tí chief tí owó nǹkan tó lóye ṣe yẹn táwọn olórí burúkú yẹn bá débẹ̀ olóyè ò lè ṣe o. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó lóye ṣe yìí gbogbo nǹkan tí chief Sunday Adéyẹmọ gbogbo nǹkan tí bàbá ń ṣe yìí bàbá wà ní bàbá ńlá lẹ́nìí bóyá lẹ́nìí bàbá ńlá ó ti wà àtàná nìyẹn. wọ́n lọ òkè ọdẹ wọ́n lọ gbogbo ẹ̀ tí ò bá ṣe bàbá Tinubu tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni mo fọlọ́ búra ṣe báyé ni gbogbo wa wà láyé Buhari. ayé Buhari tó ní kọ́ lọ pa àwọn wèrè. so ẹjọ́ nítorí tọ́ lọ́run gbogbo Yorùbá ẹ jẹ́ ká fi ọ̀tẹ́lẹ̀ níbi tá a bá dé yìí ẹ má jẹ́ káwọn ọmọ ṣe rí ẹ̀rù ń bà mí because tá a bá tiẹ̀ tí gba Yorùbá nation regional tí bàbá Tinubu fẹ́ fún wa yẹn ẹjọ́ nítorí tọ́ lọ́run ẹ jẹ́ kí bàbá Tinubu fún wa regional ẹ jẹ́ káwa náà ti experience regional yẹn wọ́n máa ń sọ regional láyé àwọn bàbá Awólọ́wọ̀ gbogbo ẹ̀ ẹ jẹ́ káwa náà ti experience regional ẹjọ́ nítorí tọ́ lọ́run gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúró ti bàbá Tinubu lẹ́yìn ṣeṣeṣe because àwọn olórí burúkú ìfẹ́ tán òbí wá gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ̀ ń tẹ̀ lóbì ẹ lọ ṣíwọ́ ẹ lọ jáwọ́ gbogbo àwọn ọmọ Ìgbò ẹ jẹ́ ká fún àwọn ọmọ ra yí pé ní àwọn olórí burúkú yìí tí wọ́n má jara wọn pẹ̀lú òbí yìí wọ́n fẹ́ fọ gbogbo àjọba lọ́wọ́ òbí ni because gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe yẹn 1 million òbí ò lè ṣe. bẹ́ẹ̀ ọjà fún yín sà. gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe yẹn 1 billion òbí kò lè ṣe. so wọ́n fẹ́ tọ́ òbí wọ́n ti lọ má jẹ pẹ̀lú kwakwaso. wọ́n ní kí kwakwaso tẹ̀lé kó jẹ́ vice ẹ̀ wọ́n ti mọ̀ yí pé ní tóbi òbí ò lè lo 2 years kọ́ máa fi gbàjọba lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. kò lè lo 2 years lórí àlùfáà ẹ̀ náà máa fi gbàjọba lọ́wọ́ ẹ̀. so nítorí náà kan gbogbo àwọn ọmọ Ìgbò ẹ jẹ́ ká parapọ̀ àtọmọ ìjọ ní gbogbo south pátápátá south west ní south east ní south south dómìdó bẹ́ẹ̀ gbogbo èmi ní sáìdì Kogi mọ Benue mọ Plateau gbogbo wa ẹjọ́ nítorí tọ ẹ jẹ́ ká ó dùn mí tí mi ò sí lẹ́kọ̀ọ́ tó bá yẹ kí mo wà lẹ́kọ̀ọ́ ní mi bá ti bẹ̀rẹ̀ campaign mo fọlọ́run búra. ẹ ti ń campaign báyìí ẹ pé àfihàn lẹ̀ ẹ ti ń campaign báyìí náà. bẹ́ẹ̀ ni àti campaign ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹjọ́ nítorí tọ lọ́hùn gbogbo wa gbogbo àwọn tá a bá ní wọn lọ́rẹ̀ẹ́ mo tiẹ̀ because nísìn tẹ bá gbọ́ sórí social media even gbogbo àwọn ọmọ Ìgbò gan nísìn wọ́n gbé fún bàbá Tinubu ni pẹ̀lú. ẹ bá wa tẹ́tọ́ pọ̀ lórí show yìí ẹ bá wa tẹ́tọ́ pọ̀ lórí show yìí. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tẹ bá dé gbogbo àwọn èmi làwọn ọmọ bí ní àwọn áùsì àwọn kí lórúkọ ẹ̀yẹ gbogbo wọn nísìn everybody ń gbé fún bàbá Tinubu ni tó fi dórí àwọn Ìgbò gan tó fi dórí àwọn Ìgbò wọ́n ń gbé fún bàbá Tinubu ni lọ́wọ́ yìí. àwa táwa jẹ́ Yorùbá ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo àwa tá à ń tẹ̀lé gbogbo àwọn Arẹ́gbẹ́ yẹn ẹ jẹ́ kórìí wá pé o Arẹ́gbẹ́ bó ṣe because nǹkan tá à ń sọ yìí àwọn ọmọ wa ò tún gbọdọ̀ jìyà mọ́ o àwọn bàbá ti wá jìyà. bẹ́ẹ̀ ni. àwọn bàbá wa jìyà àwa náà jẹ́nu ìyà yẹn so àwọn ọmọ wa tíríjọ́ náà bá ti bẹ̀rẹ̀ at least àwọn ìyá wa arúgbó wọn tiẹ̀ sì gbádùn díẹ̀ kan tó lọ so àwọn ọmọ wa kọ́kọ́ tiẹ̀ bọ́ sínú gbádùn ká máa ṣèjọba ara wa fúnra wa. gbogbo owó tí ẹ kọ́ máa fi tọ́jú àwọn arúgbó wa ẹ máa rí ìyá mi gbogbo àtẹ tó tẹ́lẹ̀ kò pé 5,000 naira kò pé 2,000 naira nínú ọ̀rùn burúkú gbogbo àwọn owó tí ẹ kọ́ máa fi tọ́jú àwọn arúgbó wa gbogbo ẹ̀ náà rù lọ nọ́ọ̀tì kọ́ bí wọ́n àwọn tẹ́rọ́rìsì ní mọ́kà. ẹ jẹ́ kórìí àwa Yorùbá pé gbogbo àwọn táwọn tẹ́lẹ̀ ẹ bá wa sọ fún Arẹ́gbẹ́ dùn ọkọ̀ padà wálé kó jẹ́ kórìí òun pé tí ò bá fẹ́ ká lé òun kúrò nílẹ̀ Yorùbá. gbogbo àwọn sẹ́ẹ̀tì Arẹ́gbẹ́ yẹn tí wọ́n lọ ń dìtẹ̀ bàbá Tinubu ẹ jẹ́ ká lọ fún wọn ní wọ́n nì. gbogbo ọmọ Yorùbá pátápátá aláti dìklẹ̀ bàbá Tinubu because nítorí nítorí àwọn ọmọ táwa bí Kilode irú àwọn táwa ìlú òyìnbó tẹ̀ ti sú èmi fẹ́ padà sílé. ó ti sú àìmọye èèyàn ó ti sú wa. bó dẹ̀ ṣe wà yẹn mo máa ń sọ fáwọn èèyàn wa ń bíbà yìí pé ní kíní kan kò lọ ní ọba àbọ̀ kíní kan ò lọ títí. ìgbà ọlọ bí òwe bàbá wa ẹ bá wa round up láàrin ìṣẹ́jú kan wọ́n ṣà ń pè mí. ìṣẹ́jú kan mọ́ mi ìṣẹ́jú kan mà gbogbo àwọn ọmọ tá a bí sílùú òyìnbó yìí ká má wò pé ní bó ṣe máa lọ nìyẹn tó bá yá àwọn òyìnbó náà lè ṣe kí ni wọ́n ní tẹnitẹni tàkísà ń ta tàn. bẹ́ẹ̀ni. tílu wa tán tá a bá ti fix ìlú wa tá a bá tiẹ̀ bẹ̀rẹ̀ regional yẹn àwọn ọmọ wa gan fúnra lára wọn náà máa wálé pé ní ẹ wò ìlú tiwa náà ti wà ókè. so ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ ká dúró ti bàbá Tinubu o gbogbo ẹni tí bàbá Tinubu bá ṣẹ̀ ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú
ẹ jẹ́ ká fọwọ́ wọnú tí bàbá tiwa náà ni bàbá yẹn ń ṣe. Bàbá Tinubu ò lè tòṣì, ọmọ bàbá Tinubu ò lè jìyà mọ́ o. Títí wa ní o, tí bàbá Tinubu bá gbé regional lẹ̀ nísìn, àwa la máa jàǹfààní ẹ̀. Ẹ jẹ́ ká dẹ̀ sọ fún bàbá náà yìí pé ní first October tó sọ pé bóyá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa regional yẹn, tó bá lè sun wálẹ̀ gan, tó bá lè bẹ̀rẹ̀ ní 1st of August yìí gan kò bá gbà jù. Ẹ má pa bàbá mi o, ẹ má pa bàbá mi. Tó bá sun wálẹ̀ sí 1st of August or middle of or ending of August. Ó dà bàbá wa. Kí regional bẹ̀rẹ̀ kí bàbá káàtì tó dìbò 2027 rárá kí regional yẹn tẹ̀ tó because bàbá ti ṣiṣẹ́ lọ gan gbogbo nǹkan gbogbo èmi ní military kankan tí bàbá ti pín gbogbo ẹ̀. Ó ti pín gbogbo ẹ̀. Ó ti pín sí 12. Bàbá ti ṣiṣẹ́ gan so state kọ́nìkàlùkù náà kọ́nìkàlùkù máa manage resources state yẹn. Àbí mo kí dey work babu dey shop àwọn là ń ṣiṣẹ́ ilẹ̀ ń jẹ́ ìyàwó rẹ̀ ni. Àwọn là ń ṣiṣẹ́ tán gbogbo ẹgbẹ́ tọ́ba generate ilẹ̀ Yorùbá àwọn olórí burúkú yẹn wọ́n máa fi rán wọn lọ sí Mọ́kà. Mọ́kà wọ́n máa fi rán terrorist lọ Mọ́kà. Irú ẹni tó bá fẹ́ lọ Mọ́kà kó máa lọ Mọ́kà lápá rẹ̀. Mùsùlùmí ni wá Mùsùlùmí lèmi náà tí bá fẹ́ lọ Mọ́kà nísìnyí mọ̀ pé problem tèmi nìyẹn ni máa mú lápò ara mi. Problem tí máa fẹ́ pé fẹ́ lọ kò ṣe ká máa fowó òdu owó ìjọba ká tó máa fẹ́ máa fi rẹ́yìn ní Mọ́kà irú dàgbàdàgbà wo nìyẹn. Bàbá wa ẹ ṣe ká tún gbé kọ̀ọ̀lù ẹlòmíì ẹ ṣe gan mo tó bá fi ilẹ̀ bóyá ká yín lára tó àwọn original ọmọ Yorùbá ó ká wọn ẹ má gbàgbé láti sẹ́ni receipt tẹ́lẹ̀ stand ìsà o a lè calculate owó tí iná mọ owó ẹ jọ èyí tẹ̀ ń wo show yìí ṣé ó dáa bẹ́ẹ̀ kí èèyàn ẹ wo adúlé èèyàn tó ń wò wá ẹ wo èèyàn tó pọ̀ pàbí àwọn Fúlàní ló wà níbí yìí pẹ́pẹ́ àwọn Fúlàní wà lórí show yìí jẹ́ ká mọ̀ o bàbá wa tó pè wá yẹn a ti pè yín padà o a ti pè yín padà ká pẹ́ lómìn torí kí ni kí la ṣe kí lọ́ra ń gbá yín ẹ ká kọ́kọ́ ẹ ká máa fi ẹgbọ́n tó sọ náà. Ibi tọ́rọ̀ ń lọ nílẹ̀ Yorùbá nísìnyí wọ́n ti parapọ̀ àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn atani àwọn Kristẹni láti lé Ìsìláàmù jáde nílẹ̀ Yorùbá kí wọ́n wá máa tó gbogbo bẹ̀ wọ́n máa pé Kristẹni ní bẹ́ẹ̀ Kristẹni sì kọ́ ṣíríkù ni wọ́n máa pé nọ́ọ̀tì nísìn ìlú Ìsìláàmù ibi tí Nàìjíríà ń lọ lọ́wọ́ nù ẹ̀fẹ́ o ẹ̀kọ́. Ibi tí wọ́n ń gbìyànjú nù ní tí wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun wọ́n ń sọ gbogbo ilẹ̀ Yorùbá di ìlú ẹlẹ́bọ tó wà. Ẹ jẹ́ àní sùúrù ẹ bá wa fọ opportunity yẹn a máa play ẹ̀tàn fún yín ẹ bá wa fi àsìkò yìí tá a fi gbé kọlù ẹ bá wa fi like iṣu ẹ bá wa fi share màmí ẹ gbóhùn sókè màmí Grace bí ẹ káàbọ̀. Ó gbá tí bàbá tó ń sọ̀rọ̀ ní ìdẹ tó gbá tiẹ̀ yá ni. Okay ma. Ìdí ẹ̀ tí mi fi gbá tiẹ̀ ní wípé tó bá máa kúkú pílù yẹn kan pin Yorùbá wí. Okay. Tó bá máa pin kan pin ẹran ti rí kan nígbà ayé Awólọ́wọ̀. Ṣé ẹ mọ̀ fáwọn àlùmọ́jìrì olórí burúkú náà ni wọ́n já tó kú ẹ̀rù? Bẹ́ẹ̀ni àwọn ọmọ àlùmọ́jìrì. Okay, tí bàbá Tinubu bá wá wọlé padà ọdún mẹ́rin tó fẹ́ lò tó bá kú bẹ́ẹ̀ wọ́n máa dà wọ́n máa fọ́ ọgbẹ́ lójú ni. Wọ́n máa fọ́ gbogbo ẹ̀ lójú ni kí wọ́n wọ́n ṣe nǹkan rẹ̀ rí. Bẹ́ẹ̀ni. Ẹ wò mà tábà kọ́ ní Yorùbá ní pátápátá là ń fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tó ìjà ló dálẹ̀. Ẹ foríjì mi torí mo pòwe wájú yín. Kí ló dé màmí ẹ jẹ́ sọ̀rọ̀ jàre Yorùbá ní wàá ń ṣèkà. Ẹ jẹ́ kí wọ́n pín ìlú yẹn táwọn olórí burúkú jẹ̀ríjẹ̀rí kó padà sínú ibi tó ti wá. Àṣekọ náà. Èdè wọn ò bá láwá mú. Ó ṣọwọ́ òyì kò dọ́gba Yorùbá làwa. Abẹ́ ẹ̀gbọ́n ni à pa ọ́ ni. Pákín pátá ni èèyàn. Ọmọ aládé làwa. Àwọn òun pa èèyàn. Àwọn pípù ìburú lẹ́yìn. Wọ́n burú. Wọ́n ò lẹ́mìí ìdáríjì mà. Yorùbá tó bá lọ fẹ́ wọn ó ti ṣàgbákò láyé ẹ̀. Original gbáko. Torí pé wọ́n kàn ń kírun ẹ wò mà àní àwọn pípù ìjẹ́ kí ẹ̀sìn yẹn ó yọ kàn lórí ẹ̀mí mi pátápátá. Pípa ẹ pa èèyàn. Ẹ̀jẹ̀ ń pọ́pọ́ Yorùbá bí ẹni tẹran. Ẹ wo Kwara olórí burúkú gómìnà Rasaki yẹn àbí kí lorúkọ ẹ̀. Rasaki kọ́kọ́. Níbo?
àwọn ìsìlámù àwọn ògo Ìlọrin olórí burúkú ara wọn kò sí àwọn òkò Ìlọrin wọn jẹ́ kọ́ ní sọ̀rọ̀. Gbogbo wọn dẹ̀ wà dákẹ́ àdúgbò ọlọ́run ò rẹrù àáfàá ló rẹrù orí burúkú. tó ń ṣe òṣùkà wèrè kiri ayé wọlé sí. Àgbà ó dì tí wọ́n gba ẹ̀sìn àwọn tí wọ́n lè tì kó wọn di ẹrù wèrè sórí bó ṣe ń di ẹrù wèrè yìí. Ó sú wa o. Ìyá mi ọmọ Adéyẹmọ òní fásọwọ́ lọ́wọ́ òní ní pàdé àgbàfò. Àṣẹ. Ẹni bá ro kúrò òun ló máa kú tọmọtọmọ. A máa lọ ní lágbára Ọlọ́run. Ẹni bá ti ní kí nǹkan kan ṣe gbowó tílé ẹ̀ ní nǹkan máa ṣe bó bá ń jẹ tọ́lọ́. Àṣẹ Èdùmàrè. Àjàfi tọmọkùnrin ìdágbà fọ́bọ̀ lọ́wọ́ ìjọba nìkan ló kù. Àbẹ́wà Yorùbá Adéèrí Yorùbá Wuyì ọkùnrin kan wà tó máa ń wá sórí ètò yín. Mo ní kẹ́ bá mi bí léèrè mo kọ sínú comment section jọ́ tọmọkùnrin yẹn ń sọ̀rọ̀. Bóyá ẹ mọ ọmọkùnrin yẹn ẹ bá mi bí léèrè pé kí ni Sunday ṣe fún un. Kí ni Sunday rà ní tó rà lọ́wọ́. Ó ti change o ìyá mi ó ti change. Ó ti change àti rà náà ó ti change ó ti di fáànù gidi. Ó ti change. Ṣé ẹni tí mò ń sọ ṣá? Mo mọ̀ tó máa ń bó lóye ó ti change. Tí bí jọta ṣe ṣó fún. Bí ó wá sórí page ayébẹ́ nípa àmọ́ ajẹ́ kó délẹ̀ àwa gbé fídíò ẹ̀ jáde. Ó surrender straight. Bóyá mo bí ìsì ẹ̀. Ẹ miss fídíò náà ni. Ẹ ṣe gan. Kò sígbà tó máa wà lórí prógrámù báyìí. Wọ́n jọ́dọ̀ Adéni ni. Èpè ní Sunday Adéyẹmọ irú ẹkùn. Ọkọ̀ ọ̀gá mi ẹ̀jẹ̀ lámbúlámbú. Ẹ ṣe màá bí tó pé ilẹ̀ ti ṣú kásáré ṣe pẹ́wà. Àti àwọn àgbà Yorùbá Wuyì. Nǹkan tá a fẹ́ ni pé kọ́ pìlú yẹn kí Yorùbá dá dúró. Ẹ bá wa àwọn àgbọ́mìnà bá wa pariwo sókè pé ìgbọ́mìnà stéètì àwọn olóyà stéètì wọ́n yà wá ya Ìlọrin. Ìgbọ́mìnà stéètì olóyà stéètì. Tá bá fẹ́ gba ìgbọ́mìnà stéètì ṣe ni kọ́ pìlú yẹn ó máa pín ní o. Ríjọ́nà yẹn àwọn wèrè yìí tún máa dàrú ní gbogbo tí ọba Fẹ́mi Awólọ́wọ̀ ṣe fún wa. Wọ́n dá gbogbo ẹ̀rù ní bàjẹ́ gbogbo ẹ̀rù gbẹ́sẹ̀ lé. Ẹ ṣeun màmí. Ẹ máa bẹ́tọ̀ ní ìṣòro lónìí. Bàbá Royal àbí Ọ̀yáwọlá ẹ pè mí sórí fóònù nọ́mbà mi. Wọ́n láwọn ní first bank account mi dẹ̀ bóyá admin ò sí lára àǹtí wọn kó bá mi pin kó bá mi kọ́. First bank account yẹn lọ́wọ́ ẹ lè bá wa kọ́ ka pin yẹn. Àyíkẹ́ fún wa lówó tẹ háìdì orúkọ yìí mo ti lọ gẹ́ẹ̀tì orúkọ yìí o ẹ wò ó Yorùbá Wuyì fans I can't thank you enough after ta pa 1, 2, 10 lánàá àpàdà tún rí owó sí i máa dárúkọ àwọn tó fún wa yẹn mo lè má dárúkọ gbogbo yẹn nìkan fún wa ní bí i 250 ẹnìkan àṣà tún owó sí ṣá Yorùbá Wuyì fans mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi sómi mọ̀ kó tí mo fẹ́ sọ dàtò ṣe Ọlọ́run bá mi sọ yín lẹ́san ay bá wa gbóhùn sókè lórí TikTok. Ọmọ ọlọ́kọ jẹ́ send account number o owó ẹ̀ wà níbí so 20,000 ló ní níbí mo fún ẹ 10,000 nìkan náà fún ẹ 10,000 o send account number sórí fóònù mi ẹgbọ́n sókè. Gbọ́ nǹkan tẹ́ ń sọ sà gbọ́ ní sà. Sá. Bàbá wa ibi tẹ wà yẹn atẹ́gùn wa àbẹ̀ ṣe ń drive nàbẹ̀ wà lórí ọ̀kadà. Tẹ́ bá ti park ẹ pè wá padà you don't make call when you are driving sir. Báyìí kọ́ lọ́pàá mú yín ẹ bá gbọ́n sókè lórí fóònù. Ẹ kú oríire o. Oríire ni bàbá mi. Orí Sunday tó wọlé ẹ tó dárúkọ ẹ kò dé ó ti dá abẹ́yẹn. Àwọn tí wọ́n ẹ má jọ lóye ìlú ìjàre. Mo fẹ́ bu ni. So anyway, nǹkan méjì péré mo fẹ́ sọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn tí wọ́n pera wọn ní Mùsùlùmí?
Okay, mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa gé àwọn tápà àti àwọn local council mẹ́rin tó wà ní Kwara wọ́n máa gé kúrò tí ó ní gbogbo àwọn tó kù àti Kogi those people from tápà wọ́n máa gé wọn kúrò wọ́n máa kó ẹ̀yìn pẹ̀lú ìyàgbà wọ́n máa kó nípò láti make state kan. àṣẹ o. Ọdún máa ṣẹlẹ̀ nìyẹn. àti ẹ̀ fáwọn wèrè yá àfẹ́ wọn. àpá ọ ni pípé mẹ́rin fẹ́ pa àpá ọ ni. Wọ́n yẹn náà ṣe bí àwọn tó ń pẹ́ àwọn kan náà bọ̀rìṣà ẹ lọ wo nǹkan tó ń fi bọ Iyemọja tàbí ẹni tí wàá rí pé aṣọ funfun bí tẹ́ lọ wọ àwọn tó lọ sí Mẹ́kà tó lọ go compare both wàá rí pé the same aṣọ ni wọ́n wọ̀ láti fi bọ Káàbà wọn wàá ti mọ̀ pé òrìṣà náà ni wọ́n bọ̀ ń bẹ́ kó lọ wọ aṣọ tó ń fi bọ ẹbọ tí wọ́n pè lẹ́lẹ́bọ ní Nàìjíríà àti aṣọ tí wọ́n wọ̀ ní Mẹ́kà lọ wọ wọ́n bá fẹ́ yí kìnìún yẹn ká ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹ fi wọ́n lẹ̀ ṣé ẹ rí gbogbo wọn wọ̀nyẹn ìlú ló máa báǹdì wọn tá a bá ti get Yorùbá nation. àdàkùn òfin ló máa dè wọ́n wèrè tí wọ́n lè ṣe lọ́dọ̀ tí wọ́n lè ṣe l'Amẹ́ríkà máa máa ṣe nílẹ̀ Yorùbá òfin. àwọn ò lè dán wò. oníkàlùkù máa ṣe ẹ̀sìn tiẹ̀. tó bá yẹ kó wà ní regional nígbà tí kakú wà ní zone wàá mọ̀ pé kakú ló ní constitution. I'm telling you. Yes, kò sí gbogbo ọ̀ranù tí wọ́n ṣe ní north wọ́n lè ṣe ní western region gbà yẹn. bẹ́ẹ̀ ni o. No, they cannot. Okay, so ẹ má wọlé wọrí nípa yẹn ní oṣù ẹrù tí ó rí kí wọ́n wọ̀nyẹn àmọ́ ní tí ó wàrà ẹran gbogbo wa lè sùn ká kọrí síbi kan ó rí pé gbogbo ọmọ Yorùbá wọ́n ti mọ ọkàn tó ń lọ sí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe wọ́n sọ pé Sunday jẹ nìyí ẹ wọ ọkàn tó ń ṣẹlẹ̀ náà wọ́n wọn lọ support ẹ̀ right now. wọ́n wá pa fún ẹ̀mọ̀ ìbá wọn fẹ̀sìn bò yí rọ́ ni o àjàjà ẹ̀sìn o ìjà ẹ̀sìn kọ́ o. níbi kan tó ń jẹ́ ìjà ẹ̀sìn ṣebí Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí gbogbo ní ọgbà tiẹ̀ náà wọ́n àṣẹ bọ́ lọ iṣẹ́ tó ń ṣe Ọlọ́run ló tọ̀ṣe àti gbogbo wọn ẹ fi wọ́n lẹ̀ ẹ fi ẹ kájẹ ká máa gbàdúrà ká dẹ̀ máa tẹ̀lé àwọn èèyàn òkè ká máa tẹ̀lé Sunday gbogbo àti Tinubu. River Niger ti pín wa already. Kí ló wí? Mo ní River Niger ti pín wa already ẹ má kó má gbé wèrè wálé wa. àti ní máàpù yẹn wà lọ́wọ́ mi mo dọ̀ pé kò sí nǹkan tó lè ṣe ń jẹ. ẹ ṣe ń gbọ́ bàbá mi ẹ ṣe mo dúpẹ́. Olúwa wà pẹ̀lú yín. Wake up Africa ẹ gbóhùn sókè. Wake up Africa ẹ gbóhùn sókè o. Wake up Africa ṣe wà ń bẹ̀ àbíká drop yín. Wake up Africa a máa drop yín ni o. ibi tọ́rọ̀ ń lọ nílẹ̀ Yorùbá nísìnyí wọ́n ti parapọ̀ àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn nílẹ̀ Yorùbá nísìnyí. Ibo là ń gbọ́ yín. Hello. Wake up. Ṣé ti sùn ní? Ẹ wá gbà wá. Àgbákòmọ̀lé. Ẹ ń sọ̀rọ̀ nísìnyí àtúgbọ́ yín mọ́ ẹ̀ka play lè. Ibi tọ́rọ̀ ń lọ nílẹ̀ Yorùbá nísìnyí wọ́n ti parapọ̀ àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn atani àwọn Kristẹni láti lé Ìsìlámù jáde nílẹ̀ Yorùbá kí wọ́n wá máa gbé gbogbo bẹ́ẹ̀ wọ́n máa gbé Kristẹni ní bẹ́ẹ̀ Kristẹni sì kọ́ ṣíríkù ni wọ́n máa gbé nọ́ọ̀tì nísìn ìlú Ìsìlámù ibi tí Nàìjíríà ń lọ lọ́wọ́ nù ẹ̀fẹ́ o ẹ̀kọ́. ibi tí wọ́n ń gbìyànjú nù ní tí wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun wọ́n ń sọ gbogbo ilẹ̀ Yorùbá di ìlú ẹlẹ́bọ tí ó wá di pé gbogbo tí ń jẹ́ Ìsìlámù yóò wá dàdòjì mẹ́ẹ̀. èyí lójó máa sọ pé nísìnyí pé ẹ̀sìn Ìsìlámù nísìnyí ẹ̀sìn Fúlàní ni àwọn ti smart jù yín lọ ṣé Fúlàní ló gbé Ìsìlámù wá ní. sòye ṣé Fúlàní ló gbé Ìsìlámù wá ní.
àmọ́ wọ́n ti mọ̀ pé bí táwọn bọ́rọ̀ ọ̀nà yìí ẹ̀ padà fẹ́ wá Fúlàní kúnra torí pé ṣé àwa Yorùbá máa fá Fúlàní kúnra ẹ rò bóyá àti gbọ́n bàbá wa Àfọ̀njá tó mú Álímì mọ́ra ta ló padà pa Àfọ̀njá tọmọdé ò bàbá tàn ṣáà bá rọba ni ta ló pa Àfọ̀njá àwọn ọmọ wa fa Fúlàní they play. wọ́n ti mọ̀ gbàgbára yóò ní ká wọ́n ti rẹ́yìn tẹ́ bẹ́ẹ̀ tán nígbà tó lẹ́bi tí wọ́n àbá yí ja ìjà yìí. ṣé gbọ́ wọ́n ti mọ̀ pé àwọn Yorùbá tó wà nínú tó ń jẹ́ Muslim agbára wọn ò ní ká so ní wọ́n á pe ẹ máa wá wẹ́n tó máa bá wọn ja ìjà yìí a máa wá pe Fúlàní bí Àfọ̀njá ṣe pe Álímì ta ló padà pa Àfọ̀njá dey play you go explain tire no evidence ìyàwó evangelist ẹ gbóhùn sókè wake up tẹ́bà sí mi a máa drop yín o torí mo mọ bóyá ẹ gòkè ẹ lọ ń sùn sínú yàrá evangelist ṣe wà ń bẹ̀ TikTok tẹ́bà sí ẹ̀ wà ń bẹ̀ a máa drop everybody skill ẹ gbóhùn sókè ay máa drop yín skill ṣé TikTok wá wà òkè ṣá hello. I'm dropping everybody on TikTok right away. Go drop everybody on TikTok yẹn. Ó yá Jay sọ̀rọ̀ sókè. Jay yá sọ̀rọ̀ sókè. Olóko Jay ṣe wà mí tó fẹ́ sọ̀rọ̀. Jerry gbogbo tí wọ́n ṣe yẹn wọ́n ṣe wọn ni o bàbá ìgbàjọba wọn ní jáde lọ́dún kan nígbà àwọn èèyàn wa ẹ̀ka tó kọ̀ pẹ̀lú bàbá Tinubu Jerry ẹ bá wa power tap ká lè rí yín tẹ́lẹ̀ ráyè sọ̀rọ̀ lórí TikTok tó bá àwọn èèyàn power tap ẹ bá wa like ètò òun ò jẹ́ ká lè sọ̀rọ̀ à ń gbé yín wọlé mi lè máa gbé yín wọlé kẹ́ máa drop again mi ní gbé yín wọlé mọ́ o ráyè gbogbo yẹn o. ọdún òkè mí ní wọ́n àgbà ní pẹ̀lú bàbá rẹ̀ ṣẹ́yìn bàbá yẹn wọ́n ṣe nǹkan lábẹ́ ilẹ̀ o ṣùgbọ́n ìdí ní pé nǹkan tó ń ṣàpọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé mílíọ̀nù òjijì là wá ṣẹ́yìn orí gbogbo ẹ̀ náà máa tẹnu sọ. àwa gbọ́ngàn tá a jọmọ Yorùbá àwa ni ká mọ̀ nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí jẹ́rìí ẹ̀ lọ́wọ́ yìí o wọ́n lè fẹ́ pété òbí. Wọ́n tó tún bá tán lọ́wọ́ lọ pé nípa tó bá tẹ́tí tó bá débẹ̀ ẹ̀jẹ̀ tẹ́tí bá nǹkan tí mò ń sọ ní ẹ̀ lọ́kọ́lẹ̀. Tẹ́wọ́ ọmọ Yorùbá ṣẹ̀ṣẹ̀ lọ Fúlàní gbọ̀ngàn tí mọ̀ wọ́n tán o. Wọ́n ṣẹ̀ máa mọ̀ kó tán pè ní Fúlàní gbọ̀ngàn pẹ̀lú wọn. Tí Peter Obi bá débẹ̀. Ṣé yí gbogbo ẹ mọ̀ pé olóko jẹjọ mi sùn ẹjọ ṣe ń gbọ́ lórí YouTube ṣe ń gbọ́ kan tí wọ́n sọ lórí TikTok ẹjọ because TikTok wa àmọ́ tá a ṣe ẹ tẹ́ wa lórí YouTube ṣe ń gbọ́ lórí TikTok ẹ tẹ́ wa lórí Facebook ṣe ń gbọ́ lórí TikTok o. wake up ẹ bá gbọ́ òsòkè olórúkọ jẹ́ bí òun rìn ní àmọ́. àjọ ń ṣètò ní ẹgbọ́n òsòkè. ìjọ kan ló tọ́ máa bá. sí ọtí àmọ́ tún mọ orin yẹn. Okay. Ṣé gbogbo pé Tinubu ó sọdún mẹ́wàá ó sọdún mẹ́jọ ọba ní pọ́blẹ́mù o èmi gan. Ìgbà tí ọ̀gá wọlé ọ̀rọ̀ ní tú jáde àwọn èèyàn jẹ́ ìgbà tí èèyàn lè máa ṣèlú bá ṣe ń ṣe yẹn yẹn kan wá ní kàkà tó ṣe lẹ̀ kí ló ń bá ṣe gbogbo kàkà tó ṣe lẹ̀.
wọn ò ní gbọ́kẹ̀ káàmù ní tribe káàmù sí àti tribe. Kò sáwọn wèrè lọ́dọ̀ ní bí ọ̀gbìn àbáṣọ yìí. Gbàdákùnrin ló ṣe. Ó yanjú wọn ó lè nǹkan tó ń bá wọn ti tó aláwọ̀ gbogbo dáńgó yẹn. Eléyìí wọn tó yọ ọkọ̀ tó ń sùn gbẹ́gbọ́n ní wọn lórí. A máa pè yín padà yín tẹ̀ ń pẹ́ ní second flight wa. wọ́n lóhùn yóò kò kí ẹ̀ bá wo ẹni sùúrù wake up. YouTube ẹni pẹ́ tó sọ̀rọ̀ ohun ẹ̀rọ is not clear ma. Ẹnìkan ní yes Sherifat sọ pé yes kò clear. Mr. Olú àwọn ní kò clear. Ẹ jọ ṣé àwọn tó sọ̀rọ̀ lórí YouTube lórí TikTok iṣẹ́ ń gbọ́ ohùn wọn. Wọ́n ní Yorùbá wù voice yẹn ò clear. Wake up ṣe lè pè sórí phone call. Hello, wake up. I want to report to TikTok. Want to report to TikTok.